wa tẹ́ máa fi bàbá ìjẹ oyè wọ́n ṣe mistake o àkàtó wọn bú ni o ṣe mistake elébùkù yín nígbà tí wàhálà fẹ́ dé sí wa lọ́rùn nínú igbó Ọ̀yọ́ kí ló dé tẹ́ ẹ̀bọ́ wáyé tìtẹ́ wọ̀ kalẹ̀ kẹ́ ẹ wọlé kẹ́ ẹ ta mọ́ra kẹ́ ni wọ́n máa tọ́jú àwọn ọmọ gbogbo àwọn tó wà nílé kẹ́ ẹ wá lọ gbà wọ́n lẹ̀. wọ́n gbàgbé ńgbà náà ni. sẹ́ẹ̀sì èrè sa àní Yorùbá ti kọjá pé ẹni tẹ́ mọ̀ fi ta tẹ́tẹ́ scope ti kú lọ́rọ̀ Yorùbá gbogbo wa yóò ní gbà mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wà tó ẹgbẹ́ ti sọ tó ti wà rìkọ́dẹ̀ ìta ti gbọ́ gbogbo ẹ̀ ẹ má jáde tán fún ẹ sí èrè ni gbogbo ń tẹ́ ṣe ẹ lọ lè máa mú àwọn tó bá jí bẹ́ẹ̀ bá tìrì mọ́tò àwọn tó bá lọ lè ká kébù gbogbo àwọn tó bá rẹ̀ tí wọ́n bá jáde ẹ̀ jẹ́ wúlẹ̀ ládùúgbò OPC ẹ lọ máa mú wọn o. bí iṣẹ́ ẹsẹ̀ kùkú náà làwọn ṣe tẹ́lẹ̀ náà àwọn èyí iṣẹ́ gbogbo ohun tí sẹ́ńdẹ̀ gbòó ṣe iṣẹ́ wọ́n yàtọ̀ síṣẹ́. àbáyé ṣeré o ọmọ tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí Olódùmarè ti gbé borí yín nígbà tó ní ṣùgbọ́n yẹn ẹ gbàdúrà kó dé torí tí a bá ti mọ̀ pé tó bá fi lè dé tìyí ti bàjẹ́. gbogbo ọmọ Nàìjíríà bá mi ṣí prógrámù yìí kó délẹ̀ Yorùbá dáadáa ẹ farabalẹ̀ ẹ̀gbọ́n tí bàbá wa Ìbà Gani Adams sọ láàrin yìí. ọjọ́ tí ò bá lọ sógun o ò lè bá ààrẹ ńlé ó jókòó sórí tẹ́ ẹ̀ o máa rí àlárí òfin ìsọyán lára ẹ̀ tó máa wọ̀ ojoojúmọ́ yẹn wọ́n dẹ̀ máa fi lé kọtí wọ́n máa fọ̀nà rókà ṣùgbọ́n tọ́jú ogun bá dé wọ́n á ṣèǹdì àlárí wọ́n á ṣèǹdì òfin wọ́n wá wọ gbérí wọ́n wọ aṣọ agbára. táyé ṣe ti gbọ́ gbogbo ọmọ Yorùbá ṣe ti gbọ́ ẹ wo ibi tí àgbàlagbà ẹ wo ibi tí àgbàlagbà ẹ wo ibi tẹ́ ti múra wọn ẹ wo ibi tí làákà ìrédè tẹ́ láwọn ní ẹ wo ibi tó gbé wọn dé. ẹni nílẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò wípé kò sí ọjọ́ tẹ́ bá délé Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n máa dáná oúnjẹ ni Ààrẹ Ọ̀nà Kakanfò máa lu ọlá lẹ́nu yín ní máa lu ọlá. kẹ́kẹ́ jẹ̀bi bẹ́ẹ̀ náà olóyè náà làwọn náà. ẹni àlárì tàbí sẹ́yìn kí ló gbọ́dọ̀ máa wà lára rẹ̀ fine ẹ̀yin òwú àlárí ẹ̀wọ̀ sẹ́yìn ẹ̀yin white aṣọ funfun láàyò tó dẹ̀ tẹ́ gbogbo anybody lọ́rùn fine kò sí yọnu. ẹ wá ní bógun bá dé báàrẹ̀ Ọ̀nà Kakanfò bá fẹ́ lọ sójú ogun ẹni yóò wá bọ́ sẹ́yìn yóò bọ́ àlárí lẹ̀ yóò wá wọlé yọ̀rọ̀ lè tamara tó bá wá tamara tán tí ó tún wá sọ fún wọn kalẹ̀ pé gbogbo àwọn tó wà nílé o ẹ má tọ́jú ẹ má jẹ̀bi ọ̀pá wọn o yóò wá lọ sójú ogun elébùkù yín nígbà tí wàhálà fẹ́ dé sí wa lọ́rùn nínú igbó Ọ̀yọ́ kí ló dé tẹ́ ẹ̀bọ́ wáyé tìtẹ́ wọ̀ kalẹ̀ kẹ́ ẹ wọlé kẹ́ ẹ ta mọ́ra kẹ́ ẹ ni wọ́n máa tọ́jú àwọn ọmọ gbogbo àwọn tó wà nílé kẹ́ ẹ wá lọ gbà wọ́n lẹ̀. wọ́n gbàgbé ńgbà náà ni wọ́n gbàgbé ni ẹja ara wọn létí. sẹ́ẹ̀sì èrè sa. rárá ni wọ́n gbàgbé ẹja ara wọn létí. àní Yorùbá ti kọjá pé ẹni tẹ́ mọ̀ fi ta tẹ́tẹ́. scope ti kú lọ́rọ̀ Yorùbá gbogbo wa yóò ní gbà mọ́. múlẹ̀. sẹ́ẹ̀ mọ́tẹ́ ń sọ lẹ́nu ni. múlẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wà tó ẹgbẹ́ ti sọ tó ti wà rìkọ́dẹ̀ ìta ti gbọ́ gbogbo ẹ̀ ẹ má jáde tán fún ẹ sí èrè ni. bàbá dákun ẹ mọ̀ ṣe múlẹ̀ mọ́ múlẹ̀ ti pọ̀ jù. ẹ wà láàrí ẹni wọ́n wà láàrí wọ́n wọ sanyá wọ́n wọ gbogbo ẹ̀ ogun wa fẹ́ já Yorùbá ẹ wà láàrí bọ́ọ̀lẹ̀ ẹ̀rí sanyá bọ́ọ̀lẹ̀ ẹ wà lẹ́ ń gbẹ́ ẹ̀dúró dàsẹ̀. gba àwọn èso ọmọ Yorùbá bọ́ọ̀lẹ̀ yọ gbọ́dọ̀ yí lẹ́nu wọn tíkẹ́tíkẹ́. bàbá ẹ ṣọ́ra yín o lórí ilẹ̀ Yorùbá tiwa ẹ má sọ orí burúkú lẹ́nu mọ́ bíbẹ̀ kọ́ alala sẹ́yìn dáadáa ẹ má lórí ọ̀rọ̀ tàwọn ọmọ yẹn ó ti lọ ẹ má mẹ́nu bá mọ́ abẹ́ ṣe ojú ọmọ Yorùbá pátápátá ẹ farabalẹ̀ ẹ bá wa gbọ́ voice note yìí dáadáa. bẹ́ẹ̀ni wọ́n ti ní kò fẹ́ gbọ́ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kò tẹ̀ fẹ́ gbọ́ kan wọ́n ní kò fẹ́ gbọ́. so olóòlù sọ́dẹ̀ o fi Ọlọ́run bá ṣẹ̀rí tó bá parọ́ o fi Ọlọ́run bá ṣẹ̀rí tí mo sọ fún yìí olóòlù. a máa ṣiṣẹ́ lọ. ẹ má fọkàn sí rárá Sunday ń ṣàrẹ̀ rárá bàbá Akíntóyè wọ́n tẹ̀ sí lè pé bàbá yẹn sọ̀rọ̀ ìwé gbàgbé Sunday owó ni ọ̀wọ́ yẹn wá o owó àti political power ó gbọ́ owó lọ́wọ́ ilé gbogbo owó lọ́wọ́ ilé kò tẹ̀ sẹ́ni tí ò lè pa tó bá lówó ọkọ̀ farm report àwọn ọ̀kọ́jà sọ pé wọ́n ló wà náà tó pa Bọ́lá yìí mi kò dábí lójú o ṣùgbọ́n wọ́n sọ lẹ́nu gẹ́mẹ̀ta pé ó wà náà tó pa Bọ́lá yìí náà àbí fàyò. ó wà lára owó. mo ní gbogbo náà làṣírí ẹ̀sìn máa tù wọ́n ò lè mú jẹ́ kí lè yàn ṣe sí kọ̀ọ̀kan tó náà bá olóòótọ́ ni ẹ̀rẹ́ ìtì máa ìdí kò lọ́rọ̀ ọ̀bọ yẹn. ẹ gbàgbé o. no problem. 3:45 lánàá ló tó kó lẹ́kọ̀ọ́ cash mọ́tò yẹn. so alálànà ló sì gbowó yẹn. 50 million náà ní kí. àmọ́ ní alálànà ló sì gba owó yẹn àbí. òru àná ní 3:45 ní òru ó kò ní Ìbàdàn ní after 12 ó dé kó ó dẹ̀ ṣe mí tiẹ̀ tán ó dẹ̀ gbowó yẹn fún ó dẹ̀ bá true fóònù tí ọ̀sán àbúlò òbí bá Tinubu sọ̀rọ̀. Tinubu sí mbẹ́ o hòtẹ́ẹ̀lì sí wọn sáà yẹn ní Ìkẹjà dẹ̀ náà ti ṣe mí tiẹ̀ bẹ́ẹ̀ náà ti máa ń ṣe mí ó tó tẹ̀ kàn ní Ìkẹjà mẹ́ẹ̀. Táyọ̀ Àyìndé.
òun náà ni Tinubu máa rán sí àwọn 10 million boys tó máa fẹ́ pa mí yẹn òun ni Tinubu máa rán sí wọn Tinubu ti wá ní káwọn yẹn lọ só papọ̀ mọ́ Sunday sì kọjọ papọ̀ láti face mi. so tẹ bá rò pé hostility yẹn máa tán kò lè tán bọ̀rọ̀. irú oríṣiríṣi Almoruf ti ní ká máa pè sórí kí ní pé àwọn ọmọ tó ń mú yẹn o kí ló dé ààrẹ ti gbowó kò rí wọn release. wọ́n kàn sọ̀rọ̀ pọ̀ tó ṣáìdì. mo ti correct ẹ̀. ààrẹ ń gbowó lórí ọmọ tó wà tó lè ṣáà ń gbowó lọ́wọ́ èèyàn fi ṣe struggle lọ́tọ̀ síwájú. bí mo bá ṣe meeting YOB. ẹ jọ mo náà bá kẹsì wọn dé torí kí ni ẹ mo ti fi first sílẹ̀ fún yín lórí ẹ̀ náà mo náà bá kẹsì yẹn dé ṣe rántí pé mo pè é ṣẹ́rí kéèsì wọn gangan ọwọ́ Ọ̀yọ́ state government ló wà àwọn court bẹ̀ strike wọ́n strike ọwọ́ Ọ̀yọ́ state government ló wà and when there is a case in court kò sí agbára tó lè lò àfijọ́ tí judiciary bá fún improvisation. ọ̀rọ̀ ìjọba ni tó wá sọ̀rọ̀ individual àìmọye mọ́dá kèsì tí Sunday níbí lẹ́gbàá àwọn tó wọ̀ tó òun yọ rẹ̀ àwọn ẹ̀mí ìwà lẹ́wọ̀n báyìí náà àwọn tó lò. Sunday ìmí ìwà lẹ́wọ̀n gẹ́gẹ́ wọ́n ti dáhùn ọgbẹ́rẹ́ fún lórí kéèsì òun yọ rẹ̀ òun lo political power láti fi yọ rẹ̀ political interest àwọn ọmọ yẹn koríko. Almoruf yẹn Sunday ló ṣiṣẹ́ fún Almoruf Dara Tẹ́ni Ológun Òṣàtọ́lá Sunday ló ṣiṣẹ́ fún. gbogbo ọmọ Yorùbá ṣe ti gbọ́. ẹ náà ti gbọ́ o. ṣé ẹ ti pé pásá òfurá pásá jáná àjà òfurá àjájẹ bólé òfurá olè oko. bẹ́ẹ̀ni. ṣé ẹ ti ní tẹ́ pílánì fún Sunday ọmọdé yẹmọ ṣé ẹ ti gbọ́ báwọn wọn mú talẹ gbọ́. ẹ náà ti rí ń bá wọn ẹwẹ́ ló sàkẹ́ ẹwẹ́ ló ọkọ. wọ́n ti mọ̀ pé táwọn ti bá wọn wọ́n ti mọ̀ pé àwọn ti ṣàgbákò wọ́n á wí pé ti táwọn jẹ níbi APC ó ti tó ọtán fáwọn ẹ̀gbọ́n iṣẹ́ ẹgbọ́n tí wọ́n sọ àní bàbá yìí ṣe Yorùbá kì í sọmọlẹ̀ Yorùbá olójú Yorùbá kan ò ní ronú kò ní sọ̀rọ̀ báyìí la. tọ́ lẹ́yìn bá tiẹ̀ wá ṣe Yorùbá náà bí wọ́n ní tẹ́lifí tọ́sẹ̀ bá pẹ́ lára ẹ̀ bá pẹ́ lára ọ̀sẹ̀ ìdọ̀sẹ̀ náà ni. àwọn bàbá wa tẹ́ máa fi bàbá yìí jẹ oyè wọ́n ṣe mistake o àkàtó wọn bú ni o. ṣe mistake ntáwọn ọ̀rọ̀ kan ni ẹ bá ẹni tó tún jẹ́ akíkanjú fún ọlẹ́ Yorùbá nísìn ẹgbọ́n nǹkan tẹ́ ń sọ nípa rẹ̀. wọ́n fi inú wénú ni. irọ́ ilẹ̀ sì pa. ní rí bẹ́ẹ̀. lágbára lọ́wọ́ Olódùmarè ìbá yóò ní ká Sunday. àṣẹ o àṣẹ. àwọn tó sì nílé ayé wọn ti Sunday lẹ́yìn. àṣẹ. òní kú fúnra Yorùbá lójijì. àṣẹ. gbogbo ń tẹ́ ẹ ṣe tẹ́ ẹ lọ lè máa mú àwọn tó bá jí bẹ́ẹ̀ bá tìrì mọ́tò àwọn tó bá lọ lè ká kébù gbogbo àwọn tó bá rẹ̀ tẹ́ bá já díẹ̀ jẹ́ wúrẹ́ ládùúgbò OPC ẹ lọ máa mú wọn o. bí iṣẹ́ ẹsẹ̀ kùkú náà làwọn ṣe tẹ́lẹ̀ náà àwọn èyí iṣẹ́ gbogbo ohun tí Sunday Igboho ṣe iṣẹ́ wọ́n yàtọ̀ síṣẹ́. àbáyín ṣeré o ọmọ tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí Olódùmarè ti gbé borí yín nígbà tó ní ìṣù ńgbà yẹn gbàdúrà kó dé torí tá a bá ti mọ̀ pé tó bá fi lè dé tìyí ti bàjẹ́ Sunday ti wá dé ọmọ ọkọ ti dé ẹ wá ń sáré bí ó ṣe kú kò ní dáa fún yín. ẹ̀yin ọlọ́run